Hello, everyone. Good morning, good afternoon, and good evening. Wherever you are watching this program, my name is Dr. Aviz Abolade, the son of Abaramide. Welcome to my channel. If you are new to this channel, please don't forget to subscribe to my YouTube channel. If you are subscribed, make sure you turn your notification bell. Whenever I upload to this channel, you will be the first person to watch my program. If you need more on my video, you are free to watch my previous video. You will see a lot of video there that can help you for spiritual tips. In short, what I would like to share with you people today is how to last longer in bed. How to last longer in bed is what I would like to share with you people today. Ẹ káàbọ̀ nílé lóko ní ẹ̀yìn odi. Níbikíbi tí ọwọ́jà atẹ́gùn ètò yìí bá fẹ́ dé. Èmi ọmọ yín náà ni Dr. Aviz Abolade, ọmọ Aramide. Ṣé ẹ ti wá nǹkan fìdílé? Ṣé ẹ ti fìdílé nǹkan? Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ mi nílé lóko ní ẹ̀yìn odi. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ wà ní diaspora. Ọlá àtọlà tó wà nílùú tẹ́ wà yẹn náà lẹ́kọ̀ọ́ wálé wá bá wa. Ọkọ̀ ọba dàbà kò ní sáyìn lẹ́sẹ̀ o. Àwa tí a wà nílé tá a wà yìí náà, àní ti lérù kúrò de, àní ti òde rùkú wọlé. Gbòrògbòdò ayé wà nílùú fún gbogbo wa jó. Ẹ̀yin olólùfẹ́ mi, táburú bá ń lọ níwájú, àní bá o. Tó bá ń bọ̀ lẹ́yìn, kò ní bá wa. Nǹkan ò ní ṣẹ̀mí wa. Ọlọ́run á fún wa ní ìṣẹ́gun ọ̀tá. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé lórí ìkànnì yìí, mo máa ń sọ̀rọ̀ nípa bí a ṣe lè lo ewé àti egbò fún ìtọ́jú ara wa. Ẹ jẹ́ ká tọ́jú ara wa. Tá bá ti ń tọ́jú ẹ̀mí wa, ẹ jẹ́ ká máa tọ́jú tá a fi ń jẹ́ ọmọkùnrin. Àwọn ọkùnrin ni mo bá wí lénìí. Àwa ni mo bá lọ́rọ̀ lénìí. Tá bá ti ń tọ́jú ẹ̀mí wa, ẹ ká máa tọ́jú nǹkan tá a fi ń jẹ́ ọmọkùnrin. Lọ́pọ̀lọpọ̀ nǹkan ọmọkùnrin ẹlòmíì ó ti fílẹ̀ sáyé lọ. Ọ̀pọ̀lọpọ̀ ilé mi ló ti dàrú látara wípé a lè pẹ́ lórí ẹ̀. Eléyìí tí mo mú wá fún wa lónìí, òun náà ni àgbo pẹ́ lórí ẹ̀. Ṣé rí pẹ́ lórí ẹ̀ yìí, ọ̀pọ̀lọpọ̀ obìnrin míì wọn ò lè complain. Àwọn míì ti ń complain, àwọn míì rò pé táwọn bá complain, ọkọ àwọn rò pé bóyá àwọn ń ṣèṣekúṣe ni. Ẹlòmíì wá dákẹ́ díẹ̀ ilé ń dàrú lọ nìyẹn. Ọkùnrin míì láàrin ìṣẹ́jú kan tó bá ti wọlé, ó ti dá tẹnu ẹlẹ̀. Ọlọ́run ní sọ wá lẹ́ni yẹ̀yẹ́ lọ́dọ̀ girlfriend wa àbí lọ́dọ̀ ìyàwó wa. Tá bá rí irú ìpèníjà nǹkan báyìí tó ń ṣẹlẹ̀ tí a lè pẹ́ lórí ẹ̀, àgbo pẹ́ lórí ẹ̀ náà ni mo mú wá fún wa ní èní. Ẹ dákun má gbàgbé láti bá mi subscribe sórí ìkànnì yìí. Ẹ bá mi share program yìí. Ẹ bá mi like, kí ẹ comment. Babaláwo la bá jẹ́ ni, pastor ni wá ni, àfáà, èyíkéyìí tí àbá wò jẹ́, ẹ dákun ẹ bá mi subscribe. Mo bẹ̀ yín. Gbogbo ẹ̀yin tẹ́ ti subscribe, mo dúpẹ́ lọ́wọ́ yín o. Ibikíbi tẹ́ bá ti ń mú owó láti fi ra data, láti máa fi wò mí, ọwọ́ yín ò ní kan ìsàlẹ̀ àpò. Gbòrògbòdò ayé kò nílò fún gbogbo wa jó. Bá mi lọ wá ìbẹ́pẹ dúdú tí kò tí ì pọ́n rárá ni o. Ìbẹ́pẹ dúdú tí kò tí ì pọ́n, ẹ bá mi wá. Ẹ ká, ó yẹ ẹ ṣàn ìbẹ́pẹ yẹn, ẹ ṣàn nù dáadáa kó mọ́. Ṣé ẹ ti ṣàn nù? Ó ti mọ́ dáadáa. Bá ti wá ṣàn ìbẹ́pẹ dúdú nù, láti ṣàn nù tí ò tí ì gbó, tí ò tí ì pọ́n, ẹ jẹ́ ká ṣàn nù dáadáa. Bá ti wá ṣàn nù dáadáa, ó yẹ ká fi ọ̀bẹ, ẹ jẹ́ ká fi bẹ́, ẹ jẹ́ ká fi bẹ́ ìbẹ́pẹ yẹn. Ṣé a ti bẹ́? Bá ti wá bẹ́, ẹ bá mi lọ wá orógbó tútù, ẹ bá mi wá. Ẹ jẹ́ ká bó èpo ara orógbó yìí. Ṣé a ti bó? Ẹ
ẹ dákun ẹ má gbàgbé láti bá mi subscribe, ẹ bá mi share program yìí, ẹ bá mi like, kí ẹ comment. Bá ti wá bó èpo ẹ bá ti bó èpo orógbó yìí, ẹ jẹ́ ká gé orógbó yìí kéékèèké. Ṣé a ti gé kéékèèké? A ti bẹ èpo ìbẹ́pẹ dúdú yìí. Ṣé rí èpo yìí la fẹ́ lò? A nídìí ìbẹ́pẹ. Èpo gangan la fẹ́ lò. Tá bá ti wá bẹ èpo yìí, a wá gé èpo yìí kéékèèké. Kéékèèké là bẹ èpo yìí. Ẹ bá mi wá ike ọlọ́mọrí. Ẹ bá mi wá ike ọlọ́mọrí. Ẹ bá mi kó àwọn èpo yìí sínú ike ọlọ́mọrí. Ẹ kó síbẹ̀. Ṣé ẹ ti kó sínú ike ọlọ́mọrí? Ẹ bá mi kó orógbó tútù. Ẹ kó sínú ẹ̀. Ṣé ẹ ti kó sínú ẹ̀? Lẹ́yìn náà, bá mi lọ wá atare. Atare. A lè pa atare yẹn pẹ́pẹ́pẹ́pẹ́ ká ra gún díẹ̀. Ká ra gún díẹ̀. Ká wá da atare yẹn sí inú ẹ̀. Ṣé a ti dà sí i? Ẹ bá mi lọ wá omi àgbọn. Omi àgbọn. Bá mi da omi àgbọn sí i. Ṣé a ti dà sí i? Ẹ dákun ẹ má gbàgbé láti bá mi subscribe sórí ìkànnì yìí. Bá mi share program yìí. Bá mi like, kí ẹ comment. Mo dúpẹ́ lọ́wọ́ yín tí ẹ ń fún mi ní ẹ̀bùn ní ọlọ́kan òjọ̀kan. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ̀yin tí ẹ fún mi ní data, ẹ̀yin tí ẹ fún mi ní card, kódà ẹ̀yin tí ẹ tún credit àkáǹtì mi. Mo dúpẹ́ lọ́wọ́ yín o. Àbòdíntolókun, àbòdíntọlọ́sà, owó ò ní wọ́n lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wa. Orogodo ayé wa nílùú fún wa jó. Ẹ bá ti wá da omi àgbọn sí i, ẹ jẹ́ ká gbé pamọ́. Lẹ́yìn ọjọ́ kejì, ẹ wá ẹ bá mi máa mú ní àárọ̀ kí a tó jẹun rárá. Ẹ wo kọ́ọ̀pù tó wà lórí ṣìnáàpù yẹn. Ẹ yọ kọ́ọ̀pù yẹn mẹ́ta. Kọ́ọ̀pù yẹn déédéé kọ́ọ̀pù mẹ́ta. Ṣọ́ọ̀tì ẹyọ kan tó wà lórí ṣìnáàpù yẹn. Ẹ wá mu ṣọ́ọ̀tì mẹ́ta nínú àgbo yìí. Ká tó jẹun rárá ni o. Àárọ̀ kùtùkùtù ni a máa ń lò ó. Ẹ̀ẹ̀kan ní ojúmọ́ òun ni a máa lo àgbo yìí. Ìwọ ọkùnrin tó lè pẹ́ lórí ẹ̀, wà á pẹ́ lórí ẹ̀. Ìwọ àti ìyàwó ẹ ò ní jà mọ́, ẹ̀ ní jà mọ́. Iṣẹ́ yìí dájú, àmọ́ Elédùmarè ó dájú jùlọ. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ ń wò mí. Ojú tẹ́ fi ń wò mí, ojú náà ò ní fọ́. Etí tẹ́ fi ń gbọ́ mi, etí náà ò ní dì. In case of those that do not understand Yoruba language very well, what I would like to share with you people today is how to last longer in bed. How to last longer in bed. How to do it, how to use it. Go and look for unripe pawpaw. Unripe pawpaw. Go and look for unripe pawpaw. And fresh bitter kola. Fresh bitter kola. And one complete alligator pepper. One complete alligator pepper with coconut water. Coconut water. How to do it? Plug this pawpaw or ripe one. Plug it. Rinse it very well. Rinse it very well. Use knife to peel it. Just peel it. You don't need the pawpaw. Just peel the pawpaw. Peel it very well. Peel the cover. Cut the cover into smaller pieces. And fresh bitter kola. You can use 2. You can use 3. Just cut it into smaller pieces. Look for one container. Pack the pawpaw cover. Pack it inside one container. And the bitter kola. Pack it inside one container. With one complete alligator pepper. You can pound the alligator pepper if you like, but pound it. Pound it. Put the alligator pepper inside that container. Then look for coconut water. Add coconut water on it. Add coconut water on it. Keep it for 2 days. After 2 days, start to drink it very early in the morning. Start to drink it before you eat anything. Just take these herbs. Just take these herbs before you eat anything. Drink 3 shots. 3 shots very early in the morning. Take 3 shots. Take it every day. That is it. Watching this program for the first time, please don't forget to subscribe. Thanks for watching. My name is Dr. Aviz Abolade. Bye.